a kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, a sì kú òǹgbẹ. Lágbára Ọlọ́run, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ni yóò parí ẹ̀ láṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí kì í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀, ọjọ́ karùn-ún nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ló ti sọ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó fi ọkàn balẹ̀, àwọn yóò mú ìgbà rọrùn. Ìṣẹ́hun ìyà tí ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra ni wọn yóò rí dájú wípé wọ́n mú kúrò lórílẹ̀-èdè yìí. Ìrọ̀rùn tó ń ti àlàáfíà ó jọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu jáde ní ìrọ̀lẹ́ àná lásìkò tó ń gba àwọn àlejò ìgbìmọ̀ kan látinú ẹgbẹ́ òṣèlú APC tó ń ti àwọn ìgbìmọ̀ ìpolongo ìbò eléyìí tí wọ́n pè ní Presidential Campaign Council PCC, èyí tí wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ Tinubu nílé ọba nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí, tí gbogbo wọn sì jọ ṣínú pọ̀, èyí tí a mọ̀ sí iftar, èyí tó wáyé o. Níbẹ̀ ni ààrẹ Tinubu ti tẹnu bọ̀rọ̀ wípé gbogbo ohun tó ń lọ nígun mẹ́rin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró lábala ètò ọrọ̀ ajé àti bí nǹkan ti rí lọ́wọ́ báyìí pátápátá o ni àwọn mọ̀ sí. Bẹ́ẹ̀ sì ni lórí àwọn akẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ pé wọn lágbára láti tẹ̀síwájú tí wọ́n kúrò nílé ẹ̀kọ́ látàrí àìríjà ìrímu, ń pé gbogbo ẹ̀ pátá o létí àwọn òbí sí o. Wọ́n wá fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé kí wọ́n fi ọkàn balẹ̀, ohun gbogbo ni ó padà bọ̀ sípò. Bákan náà ni ààrẹ Tinubu fi kún ọ̀rọ̀ rẹ̀, ó ní gbogbo ẹ̀ pátá ló nílò pẹ̀lú ìgbésẹ̀ àti ìlànà, nítorí wípé àwọn kì í ṣe ọlọ́wọ́ idán o eléyìí tí ó ṣe abracadabra láàrin ìṣẹ́jú àáyá tó ń gbogbo yóò sì yí padà. Ó ní ṣùgbọ́n pẹ̀lú àwọn ìgbìmọ̀ àti ìṣàkóso tí wọ́n jọ ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, Tinubu ní òun ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò bọ́ aṣọ ìṣẹ́hun ìyà sílẹ̀, tí ó sì gbé aṣọ ọrọ̀, ìfọ̀kànbalẹ̀ àti àjẹyótò ti àjẹṣẹ́kù wọ̀, tí ohun gbogbo yóò máa lọ bí a ti kọ̀wé rẹ̀ ní ìrọ̀rùn lórílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu, ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ kí ètò ìṣèjọba rẹ̀ kó lè túbọ̀ tètè so èso rere fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà, eyín Sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio ló ti ní òun ò mọ́wọ́ o, òun ò sì mẹsẹ̀ lórí bí wọ́n ṣe já ewé gbélé rẹ̀ fún ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin ọ̀hún, eyín Sẹ́nẹ́tọ̀ Ningi tó wá láti gbọ̀ngbọ̀n ìpínlẹ̀ Bauchi o, eléyìí tí wọ́n jáwé gbélé rẹ̀ fún ní ọjọ́ 14 nínú oṣù kẹta ọdún tá a wà yìí, látàrí àwọn àṣírí kan èyí tí Ningi tó tú jáde pẹ̀lú bíbá àwọn akọ̀ròyìn ti ilé-iṣẹ́ BBC sọ̀rọ̀ ti èdè Haúsá, èyí tí wọ́n ní láti bẹ̀ ni Ningi ti ń tú àwọn àṣírí kan o. Akpabio ní pẹ̀lú bí wọ́n ṣe ní kó lọ rọ́kúnlẹ̀, owó mọ́wọ́ òun ò mẹsẹ̀. Ó ní bí kò ṣe wípé àwọn aṣòfin àgbà ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ní kí Ningi kó lọ rọ́kúnlẹ̀ fódìdí oṣù 3. Àwọn ọ̀rọ̀ tó tẹnu Akpabio jáde rèé lẹ́yìn tó ń fi èsì sí lẹ́tà àti ọ̀rọ̀ kan eléyìí tí agbẹjọ́rò Ningi èyí tó kọ ránṣẹ́ sí ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún Akpabio, eyín adájọ́ àgbà tó tún jẹ́ ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn Fẹ́mi Fálànà. Níbẹ̀ ni Akpabio ti sọ̀rọ̀ ọ̀hún láti ẹni tó jẹ́ agbẹjọ́rò ọ̀hún náà, èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde pẹ̀lú èsì tí wọ́n dá padà fún Fẹ́mi Fálànà. Olóyè Ume Kadu SAN èyí tó ń dá èsì padà fún Fálànà wípé lótìtọ́ àti lódodo
ni wọ́n ní kí sẹ́nitọ́ Níngì lọ́rọ́ kúnlẹ̀ o. Ó ní ṣùgbọ́n kì í ṣe oníbàárà òun tá a mọ̀ sí Godswill Akpabio ló ní kí Níngì lọ́rọ́ kúnlẹ̀ o, bí kò ṣe àwọn akẹgbẹ́ rẹ̀ ló ní kó lọ́rọ́ kúnlẹ̀ ní ọjọ́ 14 oṣù kẹta ọdún tá a wà yìí. Ó ní nípa ìdí èyí ó ní kí wọ́n má ro ẹjọ́ àti ọ̀rọ̀ mọ́ Akpabio lọ́rùn. Akpabio náà sì ti ní gbogbo ìlànà àti ìgbésẹ̀ ló ti ń lọ báyìí lójúnà láti lè jẹ́ kí àlàáfíà jọba nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún nípa pípe sẹ́nitọ́ Níngì padà sílé ìgbìmọ̀ aṣòfin àgbà náà kó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀wé rẹ̀. Ó lámọ́ o láìpẹ́ láìjìnà àwọn ọ̀rọ̀ awuyewuye kan tó ń lọ lábẹ́ ni wọn yóò jókòó yí tábìlì pò láàrin wọn bẹ̀ tí wọn yóò sì yanjú rẹ̀. Ó ní ṣùgbọ́n kì í ṣe Akpabio òun ló ní kí Níngì lọ́rọ́ kúnlẹ̀ bí kò ṣe àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù lórí ẹ̀sùn tí wọ́n fi kan sẹ́nitọ́ Níngì. Àwọn ìpínlẹ̀ 12 kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè báyìí lórí àfikún owó iná mọ̀nàmọ́ná eléyìí tí àjọ tó ń pín iná lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìjọba àpapọ̀ tí wọ́n gbé owó gegede lé o pẹ̀lú ìdá lọ́nà 200% èyí tí wọ́n fi kún owó iná náà tó ń tẹ àwọn àlàkalẹ̀ eléyìí tí wọ́n yóò máa fi rí náà ń lò láwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí o àwọn ìpínlẹ̀ 12 kan ni wọ́n ní àwọn yóò yọwọ́ kílàńkó iná ìjọba kúrò lórí ìpínlẹ̀ wọn tí wọ́n yóò sì ṣe àgbékalẹ̀ iná tiwọn eléyìí tí owó rẹ̀ yóò wálẹ̀ jọjọ tí ó sì rọrùn fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún láti máa lò tó ti sísan o. Àwọn ìpínlẹ̀ ọ̀hún bíi ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Kánò àti àwọn ìpínlẹ̀ 10 yòókù ni wọ́n ní pẹ̀lú òfin eléyìí tí ìjọba àpapọ̀ ti buwọ́lù nínú oṣù kẹfà ọdún 2023 lórí ọ̀rọ̀ iná wípé àǹfààní àti àyè ti ṣí sílẹ̀ fún gbogbo ìpínlẹ̀ láti dá iná tiwọn náà sílẹ̀ báyìí kí wọ́n máa tà fún àwọn oníbàárà wọn kí wọ́n máa lò yàtọ̀ sí ti ìjọba àpapọ̀. Wọ́n ní lórí àdéhùn àti òfin yìí tó ń ti ìbuwọ́lù ìjọba àpapọ̀ náà èyí tí Tinubu buwọ́lù nínú oṣù kẹfà ọdún tó kọjá o ń làwọn yóò gùn lé báyìí láìpẹ́ láìjìnà. Wọ́n ní bẹ́ẹ̀ wọ́n bá ti rí ọ̀rọ̀ tẹ̀síwájú láti ọwọ́ ìjọba àpapọ̀ wọ́n ní àwọn yóò bẹ̀rẹ̀ sí ní dá iná tiwọn sílẹ̀. Wọ́n yóò kúrò lára iná ìjọba eléyìí tó mú ìnira bá àwọn olùgbé ìpínlẹ̀ gbogbo láti lè pèsè iná tiwọn fún àwọn olùgbé ìpínlẹ̀ wọn kó lè rọrùn fún wọn láti lò. Wọ́n ní bákan náà iná ọ̀hún yóò wà ní lílò dáadáa fún wákàtí eléyìí tó ní díẹ̀ ní 24. Wọ́n ló ṣeé ṣe gan kí iná náà kó máa wà ní ìgbà gbogbo fún wákàtí 24 lójoojúmọ́ ayé o. Àwọn ọlọ́pàá dìgbòlùjà àwọn agbójú agan wo iṣẹ́ ibi ní ìpínlẹ̀ Èkó RRS àwọn ni wọ́n ti fọwọ́ òfin mú àwọn ọ̀kadà alùpùpù láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó. Àwọn ọ̀kadà alùpùpù ọ̀hún tí wọ́n mú èyí tí wọ́n ní bíi 96 ní àwọn ọ̀kadà ọ̀hún tí wọ́n fi ọwọ́ òfin mú látàrí òfin ìjọba ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n ní wọ́n fi òfin de lílo àwọn ọ̀kadà lílọ bíbọ̀ láwọn ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n tí àwọn kọlọ̀ sí elétí ikú kan tí wọ́n ní ariwo lásán o òun ní ìjọba ni wọ́n ń pa. Ní báyìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ àwọn ọlọ́pàá dìgbòlùjà RRS ní ìpínlẹ̀ Èkó eyín CSP Ọláyínká Ẹgbẹ́yẹmí èyí tó léwájú ikọ̀ ọ̀hún nínú ọ̀sẹ̀ tá a wà yìí tó ń ti ìrànlọ́wọ́ àwọn àjọ task force ẹ̀ka ti Lamata èyí tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti rìn káàkiri àwọn agbègbè náà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n fi ọwọ́ òfin mú àwọn ọ̀kadà ọ̀hún ni ó sọ di mímọ̀ wípé fún ìgbà pípẹ́ ni wọ́n ti ń ṣe ìkìlọ̀ fáwọn tó ń wa ọ̀kadà náà láti má kọjá ààlà eléyìí tí ìjọba tí wọ́n là fún wọn ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n tí wọ́n ní ẹnu ìjọba rùn. Wọ́n ní kò pẹ́ yìí ọ̀sẹ̀ bíi 2 sẹ́yìn ni wọ́n sì fi ọwọ́ òfin mú àwọn ọ̀kadà yìí tó lé ní 200 tó sì jẹ́ wípé wọ́n ti kó wọn lọ sí àwọn ilé-iṣẹ́ ìjọba ti RRS ní ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́yẹmí tó sọ̀rọ̀ náà wá ní báyìí àwọn tí ń tẹ̀síwájú ṣùgbọ́n àwọn agbègbè tí wọ́n ti ṣòro ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n ti mú àwọn ọ̀kadà náà
láti rí òjòlú bágà agbègbè àgùdà ìkẹjà. Bákan náà láti rí ojú ọ̀nà ìjú àti agége tó fi mọ́ ìyànà ìpájà abẹ́ afárá ìyànà ìpájà ọ̀hún àti abúlé ẹ̀gbá tòun ti ọgbà. Wọ́n ní àwọn agbègbè wọ̀nyí ni wọ́n ti mú àwọn ọ̀kadà náà èyí tó dín bí mẹ́rìndínláàádọ́rùn-ún èyí tí wọ́n mú. Wọ́n ní gbogbo wọn lọ́ sì ti kó lọ sí àyè tó yẹ kí wọ́n kó wọn sí. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé kí àwọn èèyàn mú kí wọ́n yẹra fún àwọn òpópónà èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó ní kí wọ́n má ṣe gbé ọ̀kadà gbabẹ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ bíi 9 ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé eléyìí tóun náà ti lo dáúlà dáadáa o, eyín tí gbogbo èèyàn mọ̀ sí Terry G Apako Master. Terry G ló ti ní lára àwọn olórin èyí tó ń kọrin tàkasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn 5 kan wà èyí tó jẹ́ pé òun gbé òṣùbà káre fún wọn nípa orin àti bí wọ́n ṣe ní owó sí o. Ó ní àyọ ọkàn tòun 5 ni wọ́n wò tó sì dá orúkọ wọn. Àwọn ọ̀rọ̀ tó tẹnu Terry G Apako Master jáde rèé níbi ètò kan eléyìí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, èyí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé kó dárúkọ àwọn olórin 5 lólórin tàkasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n wà lókè téńté tí wọ́n sì ń ṣe dáadáa. Terry G tẹnu bọ̀rọ̀, ó ní ẹni àkọ́kọ́ tóun yóò mú òun náà ní Burna Boy. Ó ní ẹni kejì òun náà ní Wizkid, ẹni kẹta òun ní Davido, ó ní ẹni kẹrin obìnrin ní Tiwa Savage. Ní ìgbà tó wá mú Tems fún ẹni karùn-ún. Oníṣẹ́ rí àwọn 5 wọ̀nyí ni wọ́n ṣe dáadáa tí wọ́n sì wà lókè téńté nínú àwọn tí wọ́n ń kọrin tàkasùfé nínú owó ọlá àti àwọn tí wọ́n ní ilé iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn 5 tóun yóò mú nìyẹn. Oníṣẹ́ wárí lára àwọn tó jẹ́ pé àwọn náà wọ́n lórúkọ wọn sì lówó wọn ṣe dáadáa. Níbẹ̀ ló ti mẹ́nuba Rema, Highstar, ó mẹ́nuba Fireboy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní gbogbo àwọn wọ̀nyí náà ni wọ́n ti làmìlaka tí wọ́n sì jẹ́ ènìyàn pàtàkì láwùjọ àwọn tí wọ́n ń kọrin tàkasùfé lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n àwọn 5 síwájú tóun dárúkọ rẹ̀ yìí àwọn ni wọ́n mókè téńté o lọ́dọ̀ ti tòun, gẹ́gẹ́ bí Terry G Apako Master bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Jímọ̀. Títí di ìgbà ìmíì ìjẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́tun ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa, ọ̀nà òní náà wá o. Fúnmi Adélúgà lẹni tó múrò ìwọ̀n wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.